ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà láwà níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìròyìn tó bá ní ṣe pẹ̀lú òṣèlú tó ní ṣe pẹ̀lú ìjìjàngbara Yorùbá nation títí Biafra nation ẹ má lọ sọ́tún ẹ má lọ sósì ìkànnì náà ló lè fún yín láwọn àjà àbálẹ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá a kà kalẹ̀ yìí mímọ̀ ṣe tàwa náà wá kọ́ òwe Elédùmarè ló ṣe bẹ́ẹ̀ tó dirí ẹwà fákùkọ tiwa orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ní fẹ́yìntẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV tẹ́ ẹ subscribe síbẹ̀ àkìyìnpẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ ti jẹ́ olólùfẹ́ wa náà láti ilẹ̀ tẹ́lẹ̀ rí ẹ ti mọ̀ pa àkì ń fún yín lófo àkí ẹ̀yin náà pé ẹ̀kọ́ àdúró tí ẹ kù fẹ́ gbogbo gbà ẹ já mọ́ bọ́ sínú agbami ìròyìn fún ti àsìkò yìí gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ ti ń bẹ ní ìwájú mi báyìí lórí ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí níṣẹ́ ni mínísítà fọ́rọ̀ Àbújá náà ti ṣe bẹ́ẹ̀ kéde ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà fún owó àwọn òṣìṣẹ́ ìlú ọ̀hún. Bákan náà lọ́mọ ṣe rí ní ìpínlẹ̀ Benue nígbà tí gómìnà ìpínlẹ̀ tiẹ̀ náà tó kéde ẹgbẹ̀rún márùnlélọ́nà àádọ́rin náírà gẹ́gẹ́ bí owó ẹ̀kúnwọ́ oṣù àwọn òṣìṣẹ́. Ọwọ́ àjọ civil defence ti tẹ Fúlàní darandaran 14 èyí tí wọ́n daran lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Adamawa báyìí. Ọ̀dọ́kùnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó kú sínú ọkọ̀ èrò ní ìpínlẹ̀ Edo lẹ́yìn tí ó gbéra láti ìpínlẹ̀ Kogi. Ọwọ́ ikọ̀ agbófinró ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn ènìyàn méjì kan nínú ìta ti rí ẹlẹ́wọ̀n kan tẹ́lẹ̀ rí àti ọmọ ìyá rẹ̀ lórí ẹ̀sùn olè jíjà ní ìpínlẹ̀ náà. Àwọn fàyàwọ́ ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe bẹ́ẹ̀ lu àwọn ọkùnrin 3 kan nílùkulù lálùbami òkú lórí wípé wọ́n ṣe alámì wọn fájọ aṣọ́bodè ilẹ̀ yìí ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí lórí ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ ní ilẹ̀ yìí níṣẹ́ ni mínísítà fólùlù ilẹ̀ yìí ní Àbújá Nyesom Wike ló ti ṣe bẹ́ẹ̀ kéde ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà gẹ́gẹ́ bí owó tí ó fún àwọn òṣìṣẹ́ lẹ́kùn owó wọn. Lẹ́ni ni wọ́n kéde owó náà lólùlù ilẹ̀ yìí ti ń ṣe Àbújá lẹ́yìn tí Nyesom Wike àti àwọn àgbáríjọpọ̀ olórí àwọn òṣìṣẹ́ àtàwọn ẹgbẹ́ òṣìṣẹ́ olúlu ilẹ̀ yìí ti ń ṣe Àbújá tí wọ́n ní ìpàdé ọ̀hún nínú èyí tó já sí wípé olórí àwọn òṣìṣẹ́ olúlu ilẹ̀ yìí náà Grace Adayilo òun ni ó ṣe bẹ́ẹ̀ fi ìkéde náà léde wípé Wike ló ti ṣe bẹ́ẹ̀ ṣe ìbuwọ́lù ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ láti fi lè ṣe àtìlẹ́yìn fún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ olúlu ilẹ̀ yìí náà nínú ètò sọdímọ̀ wípé ìbuwọ́lù náà ó ti bẹ̀rẹ̀ sí ní nípa látinú oṣù kọkànlá èyí tá a wà yìí. Bákan náà tún wá ní ọmọ ṣe ṣòdì ní ìpínlẹ̀ Benue báyìí nínú ètò ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà Nyesom Alia lónà ti ṣe bẹ́ẹ̀ bu ọwọ́ lu ẹgbẹ̀rún márùnléní àádọ́rin náírà 75,000 naira gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́ talent tó fìdí ìròyìn tiẹ̀ náà múlẹ̀ òun náà ni agbẹnusọ rẹ̀ etí orúkọ rẹ̀ ń jẹ́ Tazu Kula nínú ètò ti sọ di mímọ̀ pé lẹ́yìn ìpàdé táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ náà tí wọ́n ṣe ní olúlu ìpínlẹ̀ Benue tí ń ṣe Makurdi ní ṣe ni gómìnà ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó buwọ́lu ẹgbẹ̀rún márùnléní àádọ́rin náírà gẹ́gẹ́ bí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́. Ó ní gómìnà náà ló mọ pàtàkì àti ìwúlò àwọn òṣìṣẹ́ láwùjọ nínú tó já sí wípé ìgbáyégbádùn wọn ó jẹ gómìnà Alia lógún ju ohunkóhun lọ èyí ló sì fà á tó fi ṣe bẹ́ẹ̀ ṣe ìbuwọ́lù náà. Bẹ́ẹ̀ ló tún wá rọ gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba náà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ má fi àyè ọ̀lẹ sílẹ̀ rárá bí tí wù kó mọ ẹ rántí wípé gómìnà ó ti ń ṣe ìfẹ́ inú yín báyìí ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọwọ́ àjọ civil defence ti tẹ àwọn Fúlàní darandaran tí kò dín ní 14 èyí tí wọ́n daran lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Adamawa ní agbègbè tí wọ́n pè ní Okong ní
ìjọba ìbílẹ̀ Ọ̀kángi náà ìyún ní ìpínlẹ̀ Adamawa ó ní ọwọ́ ti bà àwọn Fúlàní darandaran tí wọn kò dín ní 14 báyìí nílò tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n da ẹran wọn lọ́nà àìtọ́ láti fi lè dá wàhálà sílẹ̀ láàrin àwọn àgbẹ̀ àtàwọn darandaran náà gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ àjọ civil defence ti ìpínlẹ̀ Adamawa ọ̀hún Onyako Baba tó fi ìròyìn náà léde ó sọ dímọ̀ wípé láti tẹ̀lé àṣẹ àti ìlànà èyí tí gómìnà ìpínlẹ̀ Adamawa náà Amadu Fitinri èyí tí ó ṣe láti lè jẹ́ kí àlàáfíà kó jọba láàrin àwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn àti àwọn Fúlàní darandaran táwọn jẹ́ oní nǹkan ọ̀sìn kí àlàáfíà àti èdè àìyedè kó lè jìnnà kí àlàáfíà lè wà kéde àìyedè sì lè jìnnà sí àárín àwọn méjèèjì ó ní wọ́n fi ṣe àlàkalẹ̀ ibi tí àwọn Fúlàní darandaran náà tí wọ́n yóò máa da ẹran wọn gbà lọ wàyí o àwọn 14 tí ọwọ́ wá báyìí ó ní wọ́n sọ di mímọ̀ wípé wọ́n da ẹran náà lọ sí àwọn ọ̀nà àti àyè èyí tí kò tọ́ tí wọ́n sì sọ di mímọ̀ wípé ọ̀nà àti wá wàhálà àti wá ìjà pẹ̀lú làásìgbò láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ ó ní ọ̀nà tí àwọn Fúlàní náà tí wọ́n ń sàn yìí nílé tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn tán sì tẹ̀síwájú wípé ẹ má jẹ́ àtànra wa ìwà tí wọ́n wù yìí gómìnà ìpínlẹ̀ Adamawa kò tiẹ̀ fẹ́ gbọ́ létí rárá torí wípé ó ti ṣe ìkìlọ̀ èyí tó lámìlaka fún wọn fún ìdí èyí àní òsì tá a bá ti ṣe ìwádìí ohun gbogbo tán níṣẹ́ làwọn yóò kọjú wọn sílé ẹjọ́ lórí pé wọ́n tako òfin àti ìlànà ìpínlẹ̀ Adamawa náà. ọ̀dọ́kùnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó kú sínú ọkọ̀ èrò ní ìpínlẹ̀ Edo báyìí arákùnrin tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Sodiq Lanre Isiaq wọn ló fi ìròyìn náà léde lójú òpó ayélujára Facebook rẹ̀ nínú ètò tí sọ di mímọ̀ wípé arákùnrin kan tí wọ́n fi fọ́nrán rẹ̀ léde ṣùgbọ́n tẹnikẹ́ni kò tí ì mọ ibi yòówù tó ti wá àti orúkọ tó ń jẹ́ gan ní pàtó ó ní wọ́n fi fọ́tò náà léde wípé ní ọjọ́ 18 inú oṣù tá a wà yìí ó ní ó gbéra láti ìpínlẹ̀ Kogi lólùlù ìpínlẹ̀ Kogi náà ti ń ṣe lọ́kọjá tó sì gúnlẹ̀ sí Auchi ní ìpínlẹ̀ Edo ṣùgbọ́n tó já sí wípé ìgbà tí wọn yóò fi ṣe àyẹ̀wò rẹ̀ táwọn èèyàn sọ̀kalẹ̀ nínú ọkọ̀ èrò náà wọ́n ṣàkíyèsí wípé ọmọ yẹn rẹ̀ mọ̀ ti ṣe bẹ́ẹ̀ rìn ọwọ́jà eléru ti sungi wọn kéde rẹ̀ sójú gbogbo ayélujára pẹ̀lú bẹ́ẹ̀ náà ṣe wo fọ́tò rẹ̀ báyìí wípé ẹnikẹ́ni tó bá mọ̀ torí kò sí àmì ìdánimọ̀ àti ibi tí wọn yóò wá sí wípé ká tètè bá wọn polongo rẹ̀ káàkiri kó lè dé ti gba àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé níṣe ni arákùnrin náà ló ti ṣe bẹ́ẹ̀ kílẹ̀ ayé yìí pé ó dìgbò ṣe lórí òpó ayélujára Sodiq Lanre Isiaq ó ní àtìmú ìròyìn náà tó sì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà tó fi múlẹ̀. ọwọ́ ikọ̀ agbófinró ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn ọ̀daràn méjì kan nínú ìtàtírí ẹlẹ́wọ̀n kan tẹ́lẹ̀ rí tí wọ́n sì sọ di mímọ̀ wípé ẹ̀sùn tá fi kàn wọ́n náà ní olè jíjà. àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn tí wọ́n pè ní SOSAFE eyín Ogun State Community Social Orientation and Safety Corps yún SOSAFE ó ní wọ́n fi páńpẹ́ òfin mú àwọn méjì kan nínú èyí tí wọ́n ti dárúkọ Abdullahi Idowu ọmọ ọdún 18 tó ti fi ìgbà kan ṣe ẹ̀wọ̀n rí tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Benin Republic kó tó di wípé wọ́n fi sílẹ̀ báyìí àti Samson Ojo ẹni ọdún 17 nínú ìtàn sọdímọ̀ wípé ní bọ́dà Ìdí Ìrókò ìjọba ìbílẹ̀ Ìpòkíà ní ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì ǹjẹ́ kí ni wọ́n wá jí kí ló tán ṣe gan wọ́n sọdímọ̀ wípé wọ́n jí irinṣẹ́ ẹ́ńjìnì tí ń ṣiṣẹ́ nínú jẹnẹrétọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn àlàyé tí ọ̀gá àgbà àjọ ọ̀hún Sọjí Gonzalo tó ṣe látẹnu ẹni tó jẹ́ alukoro wọn náà Moruf Yusuf ó sọ di mímọ̀ wípé ní nǹkan bíi dédé agogo 10:15 alẹ́ ọjọ́ 17 inú oṣù tá a wà yìí ó ní àwọn fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn ọmọdékùnrin méjèèjì náà nínú ìtàn ti sọ di mímọ̀ wípé wọ́n jí ẹ́ńjìnì jẹnẹrétọ̀ èyí tó jẹ́ ti ọ̀kan lára àwọn òṣìṣẹ́ kọ́sítọ́ọ̀mù yìnyín àjọ aṣọ́bodè tó wà ní Ìdí Ìrókò náà tó sì sọ di mímọ̀ wípé wọ́n ta àwọn lólobó wọ́n ní àwọn fi lé wọn mú tí wọ́n sì gba àpò ìléwọ́ wọn nínú èyí tí wọ́n ti bà ẹ́ńjìnì ọ̀hún àtàwọn nǹkan míì léyìí tí wọ́n sọ di mímọ̀ wípé wọ́n ti jí ṣáájú àsìkò náà
tán sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé báwọn bá ti lè jí eléyìí táwọn jí ní àjígbé lọ níṣẹ́ làwọn tó ti ń gbèrò láti lọ jí míì tí ilé ọjọ́ kejì tó bá mọ àmọ́ ṣá wọ́n ní ọjọ́ gbogbo báyìí ní tó lè ọjọ́ kan ṣoṣo òun ni títọ́ lóhùn ọjọ́ náà ti kò báyìí nínú ẹ̀ tí wọ́n ti sọ mọ̀ pé wọ́n ti wà látìmọ́lé o tí wọ́n ti gbé wọn lọ sí ọ̀dọ̀ àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí tí wọ́n sì ń ṣèwádìí wọn kí wọ́n tó di pé wọ́n tún kọjú sílé ẹjọ́ ọ̀hún. Àwọn fàyàwọ́ ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe bẹ́ẹ̀ lu ọkùnrin mẹ́ta ní ìlòkulù lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kà àwọn ọkùnrin mẹ́ta náà pé wọ́n ń ṣe alamí fàjọ aṣọ́bodè ilẹ̀ yìí lórí pé bí àwọn ṣe ń gbé àwọn nǹkan tí kò bófin mu wọlé àti jáde àwọn náà ni wọ́n tú àṣírí àwọn náà èyí ló wá fà á tí ọ̀kan gbòógì lára àwọn akọ̀ròyìn ìyàn Fisáyọ̀ Sóyọ̀ǹbò tí ó fi fídíò náà léde lójú òpó ayélujára ló fi wá ń béèrè lọ́wọ́ àjọ aṣọ́bodè lè yí pé báwo ni àṣírí náà ó ṣe tú sí àwọn afàyàwọ́ náà lọ́wọ́ tí wọ́n fi wá gbé àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ alamí fún yìí tán sì lù wọ́n nílùú Bàrà gẹ́gẹ́ bí fídíò náà bí ó ṣe ń jà káàkiri lórí ayélujára báyìí ní ṣe ni ìṣẹ̀lẹ̀ náà ní wáyé ní ọjà Ọ̀dàn ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe àwọn ọkùnrin mẹ́ta tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí ó ní wọ́n ní àwọn fàyàwọ́ ni wọ́n tọpinpin wọn tí wọ́n sì fi páńpẹ́ ara wọn tí wọ́n fi mú àwọn ènìyàn náà nílò tí wọ́n ti lù wọ́n ní ìlùkulù bá ṣe ń da pákó bò wọ́n lágbárí náà da àpólà bò wọ́n ní gẹ̀ǹgẹ̀ àyà tó sì já sí wípé ìlù kulù náà ń lù wọ́n nínú fídíò ọ̀hún wọ́n ṣe ní àlàyé pé ẹ̀yin ni ẹ máa ń tú àṣírí wa fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè tí wọ́n sì máa ń gbá wa mú ó wá ní báyìí o ìlú Bàrà làwọn yóò lù yín àmọ́ ṣá Fisáyọ̀ Sóyọ̀ǹbò ẹni tó jẹ́ ọlọ́fin tó tó akàròyìn ó sọ di mímọ̀ wípé báwo ni ọ̀rọ̀ náà ló ṣe jábọ́ sí etí ìgbọ́ àwọn fàyàwọ́ tí wọ́n fi wá fi páńpẹ́ òfin mú àwọn mẹ́ẹ̀ẹ́ta yìí fún ìdí èyí ó ń béèrè àlàyé láti ọ̀dọ̀ àjọ aṣọ́bodè ilẹ̀ yìí pẹ̀lú bó ṣe já sí wípé àwọn ènìyàn yìí ń ṣiṣẹ́ fún yín tán ń ṣe alamí fún yín àwọn wo ló tún gbàbọ̀dè láàrin yín tí wọ́n lọ tú àṣírí àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí fún àwọn fàyàwọ́ náà tó wá di wípé ẹ̀mí wọn wà nínú ewu báyìí ó tẹ̀síwájú wípé bí kò bá wá lọ́wọ́ ayé nu ọmọ tuntun àwa lè ya wèrè bí bẹ́ẹ̀ ká bomi sẹ́nu kómi náà sì korò ó gbọ́dọ̀ lọ́wọ́ kan nínú ni a jẹ́ wípé àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè àwọn náà ń gbàbọ̀dè láàrin ara wọn pẹ̀lú bí wọ́n ṣe tú àṣírí àwọn ènìyàn yìí tán sì sọ di mímọ̀ pé àwọn náà ń bẹ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run látàrí ìlùkulù tí wọ́n ti lu àwọn géńdé mẹ́rin ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyan pé ẹṣẹ ọlọ́bẹ̀ ẹṣẹ ẹ̀yin tẹ́ bá fìfẹ́ jẹ́ ẹ̀sìnkú àìbínú sí wa lórí ìkànnì yìí ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn náà tó tún mú wá sójú móhùnmáwòrán yìí náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ìṣe yín tinú tàwa náà tó sì máa ń dùn sí ẹ sì já rántí wípé ìdàrúdàpọ̀ àti èdè àìyedè ìmọ̀ ń bẹ̀rẹ̀ látàrí ìkórìíra àti àìnífẹ̀ẹ́ ara ẹni ẹja fi ìfẹ́ lò láwùjọ yòówù ká lè wà fún ìdí èyí àlàáfíà yóò sì máa jọba láàrin wa ó dàbọ̀ ó tún dá ọjọ́ kejì òun ayọ̀ làásìn.